ilé ayé dàbí ìlú gangan ojú ló kọ sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì èyí wù mí ò dẹ̀ wá ń wọ̀ ló jẹ́ kí ọmọ ìyá méjì máa jẹun nínú àwo ọ̀tọ̀ọ̀tọ̀ orúkọ tèmi sì ni Toluwabori Adesina láti iléeṣẹ́ 900milion lórí pópó ní ìlú Èkó náà la balẹ̀ sí ẹ níbi tá ti máa bẹ ìbéèrè lọ́lọ́kọ̀ òjọ̀kan lọ́wọ́ àwọn ènìyàn amúkà tó máa gbọ́ wàwí àwọn ènìyàn láàrin èmi àti ẹ̀yin nínú 900 million naira ìyá yín àbíkẹ́kẹ́ pàdánù àlùjọ náà ewu lẹ́yìn máa delete ètò sì ń tẹ̀síwájú ẹ máa bá mi ká lọ. ọkùnrin mi ṣó òtútù yóò wá pọ̀ jù báyìí. àtútù yẹn mú wa gan o. pé nínú 900 million naira àti ìyá yín àbíkẹ́kẹ́ pàdánù àlùjọ náà ewu lẹ́ máa delete. ìbéèrè yẹn lágbára o. máa delete méjì máa mú àlùjọ náà o. náà yẹ kọ́ pé lẹ́ máa delete. máa delete 900. 900 million màmá mi àti àròjọ náà ṣàròjọ náà wà ní 900 million mi sí mo ní project tí mo ń lé tí mo ń ṣe owó nìyẹn náà màmá gan ti dàgbà ká má parọ́ màmá ti dàgbà but wá o lè ṣe mí o orí ìyá mi kọ o irọ́ o mo delete 900 million má pa mí. àlùjọ náà 900 naira ni 900 million. ẹ gbàgbé ẹ̀yin tí máa rí ní eternity go ju 9 million naira lọ. mi ò lè pàdánù àlùjọ náà mi ìdẹ̀ lè fìyà mi ṣeré. máa delete 900 naira 900 million because ìyá mi ṣe pàtàkì ìjọba ọ̀run dẹ̀ ṣe kókó àlùjọ náà yẹn gan ni kókó téèyàn bá ní àlùjọ náà ó ti ní ohun gbogbo nípa àlùjọ náà téèyàn bá ní téèyàn sọ fún Ọlọ́run á báyàn tọ́jú yéèyàn èèyàn á dẹ̀ rí towó ṣe téèyàn bá ti súnmọ́ Ọlọ́run. ẹ ṣe gan ni. ẹ̀yin tèmi ẹ̀yin náà ṣáàtìrí bó ṣe ń lọ náà ẹ̀yin náà ti gbé no darling moment ara gbákọ́ gbélélẹ̀ tí mo máa ní títí ọ̀sẹ̀ yìí mo lérò pé gbádùn gbogbo èròǹgbà àwọn ènìyàn lọ́lọ́kọ̀ òjọ̀kan lórí ìbéèrè lábala ojú pópó tọ̀sẹ̀ yìí ẹ̀yin náà sì lè fi ẹ̀dùn ọkàn yín hàn látàrí fífi ìdáhùn yín sí ẹ̀rọ ayélujára wa YouTube page wa àti Instagram page wa @10tv àbíkẹ́ Facebook page wa @10media tv orúkọ tèmi ò yí padà èmi náà sì ni Adesina Toluwabori ó dàbọ̀.